ẹ̀lẹ́ ń bẹ̀ ń jàre sálàáfíà lẹ́wà bó ni wọ́n ṣe mọ wíwù náà wọn ní ẹ̀gbá méjì kì í jara wọn yàn ọ̀dà aláì àmọ́ mo kàn wò báyìí pé ẹ̀yin ẹ̀gbá èmi náà ẹ̀gbá báyìí sí o la bá pàdé ara wa nílé ẹjọ́ níwájú adájọ́ magistrate wàhálà kan lọ bẹ́lẹ̀ láàrin wa ẹni wọ́n bá ní ká ro ẹjọ́ ńlẹ̀yìn sí ìrò ẹjọ́ pẹ̀mbọ̀pẹ̀mbọ̀ mọ́ mi lẹ́sẹ̀ ẹjọ́ tó jẹ́ pé bí n bá jà yíyàn torí páwa méjèèjì jẹ́ gbà ó ṣeé ṣe kólúwa rẹ̀ ò rẹ́wọ̀n he àbí kí wọ́n yẹgi fún un ẹ wá ní kí nǹkan máa pariwo bá a wà bí bó ẹgbà méjì ìjara wọn yàn kẹ̀ wọ́n jà yíyàn o torí wọn fẹ́ kúkú àìpé ọjọ́ èyí ò ń bẹ́ẹ̀ ná ọ̀dà láyé àwọn ọmọ ayé òde òní bíi tèmi ẹ wá ná ẹjá sáré gbé nǹkan kan yẹ̀wò ní kíákíá nǹkan kan bẹ téèbù ń pè ní social stratification eléyìí ní ìsọ̀rí tá a pín àwọn èèyàn sí ní àwùjọ ìńbẹ̀lédè àti àṣà Yorùbá náà tá a sì ń lò wọ́n lóòrèkóòrè ẹjá wo díẹ̀ nù wọn àkọ́kọ́ ọlọ́rọ̀ eléyìí ń rọrùn àwọn tí ń rí jájẹ tí ń rí tajé ṣe tí ń lówó lọ́wọ́ tí ń sì ní dúkìá ilé ìbò ń pè ní the wealthy àbí upper class àwọn ọlọ́rọ̀ náà àwọn tí wọ́n wá tẹ̀lé wọn ní Yorùbá ń pè ní bọ̀rọ̀kìnní àwọn eléyìí wọn làwọn sì ṣàgbé èyí ò ní pé wọn lówó púpọ̀ bí àwọn ọlọ́rọ̀ àmọ́ ebi ọ̀pá wọn àwọn náà ní díẹ̀ lọ́wọ́ àwọn ilé ìbò máa ń pè ní the middle class tàbá wá kó lọ́dọ̀ wọn là ń lọ síbi táwọn tó pọ̀ gan-an tí wọ́n ń pè ní mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù ni Ọlọ́run ò sì ṣàánú àwa náà káka jẹun ká mu kébi ó mọ́ pa wá kú àwọn lè bò ń pè ní the masses mẹ̀kúnnù àwọn kan wá ń bẹ tá à ń pè ní gbajúmọ̀ ìlú mọ̀ọ́kánián lóde òní àwọn là ń pè ní the celebrity lẹ́yìn eléyìí àwa láwọn tí wọ́n ń pè ní ọ̀tọ̀kùlú wọ́n ń jọ gbajúmọ̀ díẹ̀ ó kàn jẹ́ pé ìyàtọ̀ tí ń bẹnu tí wọ́n ní wípé àwọn tún ní làákàyè wọn ní ọgbọ́n wọ́n wá máa ń jẹ́ wọ́n pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n máa ń gba àmọ̀ràn lọ́wọ́ wọn lóde òní a máa ń pè wọ́n ní influencer àwọn ọ̀tọ̀kùlú ìlú influencer sẹ́rí pé Yorùbá dùn ó yá jẹ́ ń fún yín ní iṣẹ́ àmúrelé kan irú àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní ajítòní bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń tarí rẹ̀ sẹ́lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost àkó àsìkò yìí.